tó ọlọ́run Elédùmarè ọba ògóògó ọba àjíkí ọba àjíkí ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè agbénimádẹ́yìn afọ́nimọ́ṣẹ̀rẹ̀gún ọba alọ́gọ́lọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò abọ́ ọgbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ náà fìn ìbà ìbà wa kọ́ ní obìnrin àwọn akáṣọ lérí mọ́rẹ̀rù obìnrin bambam tán yanyan àwọn arúgbó aṣọmọ́balẹ̀ àwọn afẹ́jú ẹlẹ́yẹ tí wọ́n bàtà dẹ ìbà yín o láàlú ògiri oko ọbẹ̀lẹ́kùn sunkún kẹrù ọbẹ̀lẹ́kùn bá dásọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀ onímẹ̀sùnmí láàárọ̀ yìí sùn fún ẹ̀bọ̀dà sí jẹ́la tọ́ pa láàlú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá dọwọ́ rẹ̀ wọ́n ti kílẹ̀ Yorùbá mọ́jẹ́ ó dàrú o. ìbàlẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrẹ lápò kàtó dá lápò rẹ̀ bẹ́ẹ̀ kàn lójú balẹ̀ ilẹ̀ alánú ilẹ̀ ìbàrẹ̀ o. ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ ni wọ́n lẹ̀ mọ́ gbọ́ àbátálágẹmọ́ bá dá lòsà òkè ó gbà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ gbogbo abá wí lórí rẹ lónìí jíkàrọ̀ ọ̀rọ̀ mọ́ o wọ́n jà sílẹ̀ tẹ́ o wọ́n jà tójú lẹ̀ mọ́lẹ̀ wọ́n jà kẹ́gun ayé ogun alẹ́sẹ̀ wọ́n jà jẹ̀sọ́fìn àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn wọ́n jà tẹ́ ẹni tá ṣẹ̀tá bẹ́ẹ̀ tí ò ní gbà Elédùmarè ó dọwọ́ rẹ wọ́n jà bárò wọn tó papọ̀ rí bójoojọ́ ti rí káàkiri tá a bá ní ká wò ó bí nǹkan ti ń lọ a máa rí pé alábọ́run ti fẹ́ máa dẹ̀wù nílẹ̀ Yorùbá nípa ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lọ́run ọba Elédùmarè ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní kó bá ṣèyànjú gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjìjì. Olúbàdàn kéde olégún olóòlù ó jáde ó dẹ̀ gbé jáde lórí national dailies. làwọn àfáà bá ní kó mórí wá kó fọrùn lẹ̀ wípé inú igbó ló yẹ kí o ti lọ máa ṣẹ́gun tí wọ́n ń sọ yẹn mo fẹ́ kẹ́yìn fún ara yín kẹfì tí ara yín gbọ́ níta àfáà yẹn fẹnu sọ lórí ọ̀rọ̀ olóòlù. a kà ní òsì kan pé olóòlù nìbàdàn pé eléégún wọn ló fẹ́ jáde kábíyèsí bàbá Olúbàdàn tó wáyé pé bá a ṣe gbọ́ nínú níùsì ní rédíò station tá a ti gbọ́ tó wáyé pé bẹ́ẹ̀ lórí abásìníkẹ́ tún wòye sí lẹ́gbẹ̀ẹ́ mi wípé olóòlù fẹ́ jáde lọ́jọ́ báyìí báyìí pé torí náà gbogbo obìnrin kí wọ́n má jáde o ní ya 2026 pé gbogbo ẹni tó bá sì jáde ẹnìkan kan má ṣe fídíò olóòlù o ẹ má rìkọ́dù ẹ má ya píktọ́ rẹ o pé bàbá wa Olúbàdàn níùsì sọ wípé ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀ tó olóòlù bá fẹ́ jáde gẹ́gẹ́ bí ẹ̀sìn títí ẹ̀ àti ìlànà rẹ̀ kò túnmọ̀ wípé ká fi create inconvenience fẹ́lómi nínú ayé ẹ bá fún wọn nímọ̀ràn pé tó bá yẹ pé dandan ni pé tó bá ti jáde anybody ò gbọdọ̀ rí wọn ò ṣe lọ́nu gbọ́kàn kó lọ jáde ńbẹ̀ kó lọ yẹ wákàtí tó fẹ́ lò ó rìn kiri nínú gbó ńbẹ̀ òun àtàwọn èèyàn rẹ̀ kẹ́nà ìjọ jó ńbẹ̀ kẹ́nà ara wọn lẹ́gbàá ńbẹ̀ kẹ́sì àyọ̀ tẹ́fẹ́ sí ńbẹ̀ kẹ́sì parí ọdún wọn sínú gbó yẹn kẹ́ mọ́ bá àfara ní aráàlú kò bá bẹ́tà so nísìnyí tẹ́nìkan bá ń travel lọ tó wọn mọ̀ pé wọn ní olùkẹ́ fẹ́ jáde àbí ìlú Ìbàdàn ti dóko ni ìlú Ìbàdàn mọ́ ni Ìbàdàn ní Áfíríkà wọ́n mọ̀ Ìbàdàn ní Nàìjíríà wọ́n mọ̀ Ìbàdàn ní South West wọ́n mọ̀ ìlú tó tóbi ní Ìbàdàn Ìbàdàn ṣe wá di ìlú tí wọ́n túnmọ̀ sọ wípé àwọn èèyàn gbọ́dọ̀ jáde pé eléégún kan fẹ́ jáde ẹ dákun ẹ má jẹ́ kí wọ́n create problem sínú ìlú yẹn ìlú ìfọ̀kànbalẹ̀ ní ìlú Ìbàdàn ìlú àwọn àfáàsì ní ìlú Ìbàdàn ìlú àwọn ẹlẹ́sìn àwọn tẹ́ gbàgbọ́ yé tí kìí ṣe ẹ̀sìn jẹ̀bùjẹ̀bù lọ́jọ́ láíláí ní Ìbàdàn tí ń jẹ́ ìlú mímọ́ ẹ dákun bàbá wa Olúbàdàn bàbá wa Tinubu ẹ bá wa yájú sọ̀rọ̀ yẹn o torí bẹ́ẹ̀ nìkan bá wà lórí ìrìn àjò tó wọ̀n mọ̀ Ìbàdàn center ni láti kọjá sọ́pọ̀lọpọ̀ ìlú nínú ayé yẹ́nì kọ́kàn wọn máa kọjá lọ́nu tọ́bù àbí kíní kan àbí wọn kọ̀ lọ́bì kan mọ́tò jálẹ̀ níbi kan fẹ́ wọ mọ́tò mi jẹ́ wá lólóòlù ti dé o ṣé wàá pa obìnrin tí ń lọ tó wọ̀n mọ́ kankan ni ẹ̀sìn tí wọ́n fẹ́ ṣe tẹ́nìkan ọ̀gbọ́dọ̀ rí wọn yẹn ẹ jẹ́ kẹ́ni wọn lọ sí nínú gbọ́ níbi tẹ́nìkan ò tí nílé débẹ̀ àìmọye nǹkan làwọn yẹn máa ń ṣe àwọn yẹn máa ń gbẹ́bọ ẹni tí ń gbẹ́bọ oníbẹ̀kẹ́ rí òun àbí yóò gbé ní kọ̀rọ̀ ẹnì kan sọ pé kí ẹni tí ń ṣe ìṣẹ̀sí ọmọ ṣẹ̀sìn rẹ̀
àlélẹ́ra wa kò láyé àti dọ̀gbára wa ń bẹ̀ àmọ́ ẹ má fi ẹ̀sìn tẹnìkan ní aráàlú lára tí wọ́n dẹ́rù bà mí torí bàbá wa Lámídì náà pè yín Ọlọ́run kó bá sọ yín kó bá wà pẹ̀lú yín ẹ dákun ẹ bá wa kíyè sọ̀rọ̀ yẹn dáadáa kó má bàa jẹ́ ọ̀rọ̀ tí ó dà lúrú ẹ dákun bàbá wa Olúbàdàn ọlọ́ba wa kíyè sí o ẹ bá wòye sọ̀rọ̀ yẹn dáadáa kó má bàa create problem ìlú pọ̀ nínú ayé tí wọ́n ti ń gbégún wọ́n ń gbégún lóríṣiríṣi ìlú wọ́n ń gbé láwọn environment wa yìí náà àti bí ìgbà táà rí ni wọ́n ń gbégún ṣùgbọ́n bí wọ́n ṣe ń gbé kálukú wọn ń ṣe tiwọn aráàlú náà ń ṣe tiwọn kẹwàá torí pé ẹgbẹ́ gbégún kẹwàá ní obìnrin ò gbọdọ̀ jáde tóbìnrin bá fẹ́ rọbí ńkọ́ tó ìjẹ́ pé dìwọ́n lé hospital jẹ́ fẹ́ gbé lọ eré àbí tó lóòlù ń gbà kọjá ni ṣé kóbìnrin yóò kú sórí ìrọbí ni káàrọ pé Mr. olóòlù wọn ń kọjá tó obìnrin tó fẹ́ rọbí ẹ̀ gbọdọ̀ gbé lọ hospital àbí kí ni ìtumọ̀ tí ó ní ẹ bá pẹ́ bá wa kíyèsí bẹ́ẹ̀ dáadáa kọ́ balẹ̀ kí ọlá. kéèsì wa dàríyànjiyàn láàrin wa níbi kan ẹni gbọ́n kan tá a fa yẹn sọ àwọn kan bá ní kò yẹ kí wọ́n lè gbé egún gbà tí ẹ mọ̀ pé irú egún bẹ́ẹ̀ ni kò nígbà kóbìnrin ó jáde kò nígbà kọkùnrin ó gbọ́dé irú egún wa nìyẹn irú àlàáfíà wo wa nìyẹn sáwọn nìkan ni wọ́n lẹ́sìn ní tí wọ́n ò ní sọ pé kéde kan ọ̀rọ̀ pọ̀ mo fi jẹ́ ó farabalẹ̀ kó sọ̀rọ̀ tán mo sì sọ nǹkan tó fẹ́ sọ àbí irú nonsense wo nìyẹn táwọn kan sọ pé egún jáde obìnrin ò gbọ́dọ̀ wò wọn wá rẹ́rìn gbogbo ṣẹ̀dálẹ̀ ló ní òfin ìlú rẹ̀ gbogbo ṣẹ̀dálẹ̀ pátá nínú ayé ló lófin bí England ṣe rí yẹn wọ́n lófin tó ò gbọ́dọ̀ lù tó jẹ́ pé normal thing ní l'Amẹ́ríkà ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n ò gbọ́dọ̀ lù Amẹ́ríkà lófin tiẹ̀ káàkiri bó ṣe rí lọ́nà ayé nìyẹn jẹ́ wá sọ nǹkan tó similar fún ẹ nínú ìrìn àjò méjèèjì yẹn Olúbàdàn kéde lórí ilẹ̀ rẹ̀ Olúbàdàn yìí ṣàfáà o oníṣẹ̀ṣe ló bá ní máa jọba ìlú orílẹ̀-èdè o ó wá kéde lórí ilẹ̀ tiẹ̀ wípé eégún olóòlù ó jáde ṣáájú eégún yìí tó jáde pé níjọba ìjọba eégún yìí ó jáde obìnrin ò gbọ́dọ̀ jáde pẹ̀lú rẹ̀ o ìwọ obìnrin tó bá bọ́ fẹ́ travel tètè travel ìwọ tó bá bọ́ gbàbàdàn kọjá jókòó níjọ́ náà lọ́hùn kàbí kọ́ ti kọjá kó tó di pé eégún yìí ó bòde òfin ní ó dẹ̀ ti jẹ́ kẹ́ mọ̀ bí ṣẹ̀dálẹ̀ Ìbàdàn ti rí nù kò sí tí máa yẹ tó sì lè yí padà ìyẹn jẹ́ ní Saudi iṣẹ́ ilé gbà kóbìnrin orin ìhòòhò lọ di Kaaba ní Saudi òfin ní bó ṣe rí nìyẹn gbogbo bí kíbi ṣe ilé gbà káwọn èèyàn gbọ́ tí wọ́n Mọ́kà ká mú ògógóró jáde nídìí Kaaba kó fọwọ́ lù lórí kó dẹ̀ já kó já sẹ́nu ọ̀rá lásán fẹnu já ẹ̀ lè jẹ́ káwọn èèyàn mú nídìí Kaaba láéláé bó ṣe rí káàkiri nu ìwọ̀sẹ̀ dálẹ̀ yín nu àwa ń bì báyìí èèyàn lè mọ lọ láàrin gbòòrò kó já ọtí lórí kó sì máa mú òun ló mọ tó rí òfin wọn ọba àná ọtí nílẹ̀ Haúsá tó ọba mú bí àlásán tó kàn fi lélẹ̀ báyìí àwọn Hizbu àbí wọn gbọ́dọ̀ àwọn ọlọ́pàá wọn mọ òfin ìlú ni èèyàn wá ṣòfin pé káwọn obìnrin ẹsẹ̀dẹ̀ fóbìnrin o ọjọ́ kan péré kì í ṣe gbogbo ọjọ́ tí Mọ́kà gbogbo ọjọ́ ni ò gbọ́dọ̀ dédé mọ́ tí wọ ìdí Kaaba kọ́ lọ́ máa mú bẹ̀ tá bá mọ èèwọ̀n ni ṣẹ̀ríà ó gbé ọ tó bó ṣe rí nìyẹn èmi ò mọ nǹkan mi ò mọ tá a fẹ́ gbà lọ́wọ́ àwọn àfà tẹ́ ẹ fẹ́ sọ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ẹ fẹ́ kó payà bá everybody mo mọ̀ má dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn ni bọ́n gbà táwọn èèyàn táàgì mi pé bàbá àṣàṣẹ́ ìdí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ni òun ló mú mi gbé ọ̀rọ̀ yẹn jáde òfin ní ìṣẹ̀dálẹ̀ ni ó yàtọ̀ kò tí ì sí constitution kankan tó sọ pé ìṣẹ̀dálẹ̀ yín tí ó jẹ mọ́ ètò bẹ́ẹ̀ ṣe ṣèlú yín ẹ mọ̀ sí kò sófin tó sọ bẹ́ẹ̀ arọ́ba nílẹ̀ Yorùbá yìí àáfàá ni ó ní èmi ò bá ilégún ṣe o inú ààfin rẹ̀ ó légún ò gbọ́dọ̀ wọbẹ̀ ṣùgbọ́n ó ní ibi táwọn eégún ti máa ṣàdúrà tán bá wọnú ààfin wọn kàn ní dénú ibi tí ọba jókòó sí níbọn náà gbà láàfin ó níbi tí eégún ṣàdúrà sí mbẹ̀ tí gbé ìbá rẹ̀ ti gbéra báyìí ibẹ̀ ní ń gbà lọ
gbàgódùgbà nígbà tó bá débẹ̀ ní tó bẹ́ sáàrin ọjà wọ́n lọ fẹsẹ̀ lé èṣù tó wà nínú àgbàláàfin wọ́n ṣàdúrà ń bẹ̀ wọ́n pòyì ẹ̀ tó bá ti pòyì ẹ̀ tán lẹ́gùn ó sì wá mórí lé ipa wo lọ tó bá ti kó lé wọn ìdí èṣù yẹn ni gbogbo wọn lọ ó bá ṣe fẹ́ǹsì wọ́n ṣe gbogbo ẹ̀ mo bá ṣẹlẹ̀ kò fi gún mọ́ wọ́n dẹ̀ fi ilẹ̀ òun ló lòun ò fẹ́ rẹ́gún ṣùgbọ́n pé ọ̀ sọ fún pé kò ní ṣẹ́gun nílùú gbàgbé lórí ẹ̀ gbàgbé bó ṣe rí nìyẹn gbogbo àwọn tí sì máa ń rí báyìí wọ́n ti gbà pé gbogbo nǹkan ló lákòókò àtìgbà ìgbà kan ń bẹ ìwọ làwọn èèyàn máa wá bá ìgbà kan ń bẹ ayé ò ní wá bá wọn bí tó wà mọ́ ẹlòmíì ni ó máa wà mẹ́ bẹ́tọ̀ ayé ti rínú tí wọ́n bá ní ìgbọ́ àǹfààní ọ́ kíní kan ṣe ìgbà ọ̀sàwọ̀ kòkó bàbá sásùn ìgbà ti ẹnu nígbà tó wà ní tó bá ti sí mẹ̀mọ́ wọn ó ṣàyé ayé ó mọ̀ ṣe lọ ṣé bí eégún olólùfẹ́ sọ̀rọ̀ rẹ̀ continuity ni ṣe báwọn kan ní ti ń gbé bọ̀ látẹ̀yìnwá kó tó dàkókò tá a wà yìí ṣe báwọn kan ní ti ń gbé eégún ń bọ̀ ṣe bá sí wọ rẹ̀ fáwọn kan ní bó ṣe rí nu ìjà àfa ẹlòmíín náà lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá ìta wà yìí àwọn bàbá rẹ̀ làáfà wọ́n ṣe wọ́ fóònù náà ni ọwọ́ alọ́wọ́ báwọn tàná ti lògbà tiwọn pẹ̀lú àwọn irú nǹkan báyìí tó fi dàkókò yìí kì í ṣàkókò yìí ní irú rẹ̀ bíntín lọ́mọ jáde ọmọ sọ pé bóun ti kinní kan láti ìlú tiẹ̀ ó máa pàṣẹ fún odidi Èhó Ìbàdàn tó sì kí ọlẹ̀ Yorùbá orí yìí ti fẹ́ burú orí yìí fẹ́ burú lọ́rùn yìí ó dà pé ibi tẹ́ ń bá lọ ẹ fẹ́ sọ́dọ̀gún ẹ̀ sì rogun ibi tẹ́ ń bá lọ. ẹ gbọ́ nǹkan tí bọ́dà wa sọ lórí ọ̀rọ̀ yẹn torí ìfura lóògùn àgbà wọ́n ní pánsá òfura pánsá jáná àjà òfura àjà jìn ó wá sì kìlọ̀ kan fẹ̀yìn tẹ́ délégún ẹ̀yin náà máa fura o kí ìjọba náà sì máa fura because àwọn àfáà tí wọ́n ń sọ gbogbo náà dáadáa yìí ká má lọ dẹ̀yìn ká má lọ pààyàn sí eégún lọ́rùn ìdí nìyẹn tá a fi ní kẹ́ ẹ fura kò sí tí wọn ò lè ṣe o àwọn tí wọ́n ń ṣe bísí mi láì kó tó dùnyàn lọ́rùn ọ̀dájú abiyamọ ni wọ́n kò sí tí wọn ò lè ṣe ẹ̀gbọ́n táfà sọ. wọ́n lè mọ̀ọ́mọ̀ kọ́ lọ pààyàn lọ́jọ́ tí olóòlù ọ̀ jáde wọ́n pààyàn tán wọ́n sọ wípé olóòlù ló pa ń tọ̀hún. àfàṣà ẹ ní òye tó kún tó nípa ohun tá à ń pè ní egúngún nílẹ̀ Yorùbá. egúngún nílẹ̀ Yorùbá egúngún gbé àṣà ìṣeni kì í ṣe ẹ̀sìn. kò sí ẹnìkan nílẹ̀ Yorùbá tí wọ́n fi mùsùlùmí bí. kò sí ẹnìkan nílẹ̀ Yorùbá tí wọ́n fi ẹ̀sìn kìrìsìtẹ́nì bí. kò sí ọba kan nílẹ̀ Yorùbá lónìí àfẹlẹ́yìí tí ọba sùn tí ò ní jí láàárọ̀ ọjọ́ kejì. ohun tí àáfàá yìí tó gbé dìde yìí òní lẹ rí o wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe o awareness náà ti ṣe yẹn àáfàá yìí fúnra rẹ̀ àti àwọn ọkọ rẹ̀ wọ́n lè mọ̀ọ́mọ̀ kọ́ lọ pààyàn lọ́jọ́ tí olóòlù ọ̀ jáde kọ́ pààyàn tán kọ́ sọ wípé olóòlù ló pa ń tọ̀hún. wọ́n mọ̀ọ́mọ̀ gbé wá láti lè pa àṣà àti ìṣerun Ìbàdàn ilẹ̀ àwọn àáfàá ni. ṣé ẹ ti ń gbọ́ bẹ́ẹ̀ yẹn ó ń túmọ̀ sí ó ń fi sọ fún yín pé àwọn àáfàá ni wọ́n dálẹ̀ Ìbàdàn nu pánsá òfura pánsá já àjà òfura àjà jì. ṣe ti gbọ́ àlàyé tá a fa ṣe tí bọ́dà wa yẹn ṣe sọ́rí etí mo wá fẹ́ sọ ni pé kùdìẹ̀kùdìẹ̀ kan bẹ gùdẹ̀gùdẹ̀ kan bẹ tí ń fì nípínlẹ̀ Ọ̀ṣun tá à ń bẹ Ọlọ́run Elédùmarè kó má jà tó bá lọ já yóò tàbá ńlé yóò tàbá ara oko. Bàbá Bọ́lá Ahmed Tinubu àwọn èèyàn pè yín ẹ má fọwọ́ lẹ́rán lórí ọ̀rọ̀ Òṣogbo ẹ má fọwọ́ lẹ́rán lórí ọ̀rọ̀ ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣé ẹ rí gbogbo nǹkan lé ayé yìí máa nídìí. Bàbá Bọ́lá Ahmed Tinubu àbúrò yín Oyètọ́lá ò ṣe dáadáa tó tí èèyàn bá ṣe dáadáa ẹjẹ́ aṣọ àṣírí bẹ̀lẹ́ gbọ́lé nìyẹn àbúrò yín Oyètọ́lá kò ṣe dáadáa tó àbúrò yín Oyètọ́lá ó háwọ́ ahun ni àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ̀dẹ̀ ń wò yẹn
ẹni tí ó bá ṣèjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó gbá ìpínlẹ̀ Ọ̀ṣun mú yóò dàbí Fáyọ̀ṣe. Ẹ lọ wo táìmù tá Fáyọ̀ṣe fi rìn nílùú Èkìtì, àkóyawọ́ wà fún Fáyọ̀ṣe o. Àbúrò yín ò lákóyawọ́ o, ẹ̀yin lákóyawọ́, Oyètọ́lá ò lákóyawọ́ o. Ẹ lọ bèrè dáadáa, àwọn èèyàn mọ Oyètọ́lá títí dèkó ni, kì í ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan. Oyètọ́lá ní ahun, kọ̀kọ̀ ogun ní Oyètọ́lá. Gbogbo wa tá a dúró yìí la campaign fún Oyètọ́lá, a dẹ̀ dúró tì í nígbà election tó lọ. Kí Adeleke fi na Oyètọ́lá ni pé Oyètọ́lá láhun. Oyètọ́lá ṣe títì bọ̀ láti Òṣogbo, ọwá gbé déwájú ilé rẹ̀ ní Rágbìjí, ọwá stop ẹ̀ síbẹ̀, kò jẹ́ kó wọ àárín ìlú lọ. Ó ní gọ́vnọ̀, sitting gọ́vnọ̀ tó jọmọ bíbí ìlú Rágbìjí. Ìntọ́ fà á tọ́pọ̀lọpọ̀ Rágbìjí ò fi support ẹ̀ nìyẹn. Ṣé ẹ mọ̀ pé ogun tí ń ja APC lọ́wọ́ ogun lé ní nípínlẹ̀ Ọ̀ṣun, ogun lé ní ń jà wọ́n. Ẹ̀yin tẹ́ ẹ̀ tọ́jú aráàta, tẹ́ ẹ̀ tọ́jú aráalé, ṣẹ́yìn lẹ́ tọ́jú aráàta. Ibi táwọn èèyàn ti ń bínú sí òye kì í ṣe à ń bọ̀ tí ń bọ̀ yìí làwọn èèyàn bínú sí o. Oyètọ́lá làwọn èèyàn kan rí rẹ̀ sínú. Ẹ wá jẹ́ kí n sùn kankan fún yín. Ṣé tíjọba yẹn bá bọ́ sọ́wọ́ Oyètọ́lá ṣe rò pé àwọn èèyàn ó ṣètò Oyètọ́lá nípínlẹ̀ Ọ̀ṣun ni? Ṣé rò pé ìpínlẹ̀ Ọ̀ṣun ò ní dàrú ni? Ṣé rò pé kéèsì ò ní dàbí kéèsì Arẹ́gbẹ́ versus bàbá òkùnkùn yìí, Oyèlọ́lá? Bí kéèsì yẹn ó ṣe rí nìyẹn. Bí kéèsì yẹn ó ṣe rí nìyẹn. Àti gbogbo owó tẹ́ ń yọ pátá, àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun dẹ̀ di ọkàn wọn. Tẹ́ bá ẹ lọ sí ìgboro Òṣogbo, tẹ́ bá bá yan 20 sọ̀rọ̀, tipátipá lẹ́ẹ̀fẹ̀rẹ̀ yẹn kan tí ó sọ̀rọ̀ APC, àwọn 19 tó kù Adeleke wọn mọ̀ sọ̀rọ̀. Adeleke ni kí ló tẹ́ fi ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́rùn balẹ̀, kẹ́ fi wọ́n lẹ̀, kẹ́ jẹ́ wọ́n yan tí wọ́n fẹ́ yàn nítorí wù wọ́n nù lákòókò yìí. Wọ́n ti tó ìrìnàjò bí Adeleke ṣe ń ṣe project ẹ̀. Irú ìlú mi sìn, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ project ọ̀dọ̀ tiwa ni. Ẹ̀yin wá dé wá ní kò ní ìṣèjọba mọ́. Ṣé Oyètọ́lá tó rí wa lẹ̀? Àwọn àti Rágbìjí jọjọ pa àlá ni o. Ìrágbìjí àti bàbá yìí àjọ pa àlá ni. Oyètọ́lá tí ò ṣèlú bàbá ti tiẹ̀, ṣé òní ò wá ṣèlú bàbá tèmi? Adeleke ló ti yàn ní ẹ̀dẹ̀ wa tí wọ́n ń ṣe ọ̀dọ̀ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé irú Adeleke làwọn wá fílẹ̀? Ẹ̀yin náà ẹ̀rọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí, arithmetic ni. 2 + 2 is equal to 4. Wọ́n níbi tẹ́ ẹ bá ṣe sí, ibẹ̀ náà ni ẹ jẹ sí. Má jẹjú ẹlẹ́yà dọ́dọ̀ mi, Oyètọ́lá. Ibẹ̀ bá gbámọ̀ládé, ibẹ̀ náà ni ẹ jódé. Ẹ má jẹjú ẹlẹ́yà dọ́dọ̀ wa. Ìlú táwọn èèyàn ń lù nígboro Òṣogbo nu o fáwọn Oyètọ́lá lọ́wọ́lọ́wọ́ bàbá Tinubu. Tó bá jẹ́ pé òdodo bá ń bẹ ní tòótọ́ lọ́dọ̀ yín, tẹ́pẹ́ ẹ̀ máa sòdodo, ẹ pàṣẹ kí ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n jẹ́ kó gun mẹ́ńbẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá pé ẹ fẹ́ dá lógun, ẹ dá wa lálẹ́ bọ́ ṣe ń dá alẹ́ lọ lójoojúmọ́. À ń wò wọ́n, ṣùgbọ́n a kàn ń wò wọ́n ni à ń wo ọjọ́ ọ̀la sí wọn lára. Àwa ò kí àwọn àníkẹ́ má ṣe tó wù yín nípínlẹ̀ Ọ̀ṣun, bọ́ ọjọ́ ọ̀la yín là ń wò. Adeleke ni àwọn èèyàn fẹ́. Ó dẹ̀ hàn gbangba gbogbo ayé lórí. Adeleke ni wọ́n ń fẹ́. Ẹ wá mọ ọmọ Adeleke, ẹ wá ń dà láàmú. Gbogbo ayé rí ẹ mọ̀ pé tí wá dé káwọn èèyàn wá ní sympathy fún Dubai. Pé kò sí Adeleke nípínlẹ̀ Ọ̀ṣun, kò ní sí ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tẹ́ ń bá a lọ. Ayé ti rí yín. Wọ́n ti rí yín pé ẹ nífẹ̀ẹ́ ìlú, ìfẹ́ ara yín lẹ ní. Ìfẹ́ ara yín, kò sẹ́ni tó nífẹ̀ẹ́ ìlú nínú gbogbo yín. Àwọn tá à ń fẹ́ pé fún ilẹ̀ Yorùbá lójoojúmọ́, ara wọn l'Oyètọ́lá wà. Àwọn ìjọba afẹnijẹ mọ́fẹ́ ayó tí fúnilóko òdí ọ̀pẹ̀rọ níjọba Oyètọ́lá. Ìwọ táwọn bàbá àwọn ọmọ ilé àwọn ọmọ ìlú rẹ̀ ò gbádùn rẹ̀, ṣé lára àtàwọn àgbádùn rẹ̀? Ṣé lára àtàwọn àgbádùn rẹ̀? À ń bọ̀, wrong person ní ń fà yín káàkiri.
wrong person ló fà yín lẹ̀, wrong person èèyàn rádaràdán ló fà yín lẹ̀, ẹ lè wọ ìta gbangba ẹ lè wọ, ẹ lọ múra, ẹ bá pààyàn jù bẹ́ẹ̀ lọ kẹ́ máa pa àwọn èèyàn lójoojúmọ́. Ìpínlẹ̀ Ọ̀ṣun lòun ò ṣetán láti ṣe títí. Ta ní ó rí ibi tó dáa tí wàá bọ́ síbi tí ò dáa? Ta ní ó rí nǹkan tó dáa tí wàá ní tí ò dáa ló wù òun? Àwọn Bọ́lá Ahmed Tinubu, èyí náà come to think of it, kéèyàn ó rí nǹkan tó dáa tó wúlò fún kó wá máa lé tí ò dáa. Oyètọ́lá wọn ti test ìjọba yìí, wọ́n rí i pé ò dáa, òun dẹ̀ ní lọ́gbà padà bọ̀ yìí. Sádílékè tó ti wá ẹ̀rín pẹ̀kẹ́ àwọn èèyàn, tó làwọn èèyàn wàá yàgò fún páwọn ò ṣe tiẹ̀ mọ́. Àwọn èèyàn sábàrà mú oore jẹ nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ṣe sáyé wa ni ẹ láyé bàbá Àkàndé ṣe dáadáa nítorí aráàlú. Ṣùgbọ́n gbàtẹ́ ẹ̀yin olóṣèlú dé, ẹ̀yin olórí burúkú inú ilẹ̀ Yorùbá tẹ́ ẹ dé, ẹ gba iṣẹ́ lọ́wọ́ bàbá Àkàndé, ẹ gbé fún Oyinlọ́lá dẹ̀ fowó yín ṣe pátí. Bọ́ǹgbà tó Ọlọ́run ó dé ńkọ́, wọ́n yẹ̀yẹ́ wọn kúrò lásù ní abèrè ni. Mi ò yé má sọ̀rọ̀ yẹn, màá sì máa sọ lọ for life, torí ìtàn ni, ó ti wà nù ìtàn ilẹ̀ Yorùbá. Bí àwọn Oyètọ́lá ṣe ń ṣe náà ti ń wọnú ìwé ìtàn ilẹ̀ Yorùbá. Bí bàbá Tinubu ṣe ṣèjọba ní Nàìjíríà yìí àti ilẹ̀ Yorùbá yìí, ó ti wà nù ìtàn ilẹ̀ Yorùbá. À ń sọ fún yín bọ̀ ẹ̀ ní kakúnlé ní, nígbà bá dọ̀la làwọn àrọ́mọdọ́mọ yóò máa sunkún kiri báwọn mọ̀ pé bàbá àwọn ṣe rírè. Gbogbo yín pátá okòó yín wọ̀ ìwé ìtàn lójoojúmọ́. Àwa ò ní yé sọ fún yín o, ẹ gbọ́ nǹkan tí bọ́dà wa yìí sọ. Ẹ bá mi wo fídíò tí wọ́n display, gbogbo ìwọ tó lẹ́ ń wo fídíò yìí, mo fi Ọlọ́run bẹ̀, ẹ bá mi share fídíò yìí kó dọ́dọ̀ President Bọ́lá Tinubu, kó dọ́dọ̀ gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá àti gbogbo àwọn onílàákàyè tí wọ́n ń gbé ìpínlẹ̀ Ọ̀ṣun. Náà ẹ wo infrastructure yẹn, fídíò tí mo display yìí ni flyover tí Adeleke ṣe ní Lamẹ́kò. Wọ́n rìpọ́ọ̀tù ẹ̀ ní last week wípé kíní yẹn crash, later on investigation gbé jáde wípé wọ́n ju something like nǹkan tó explode ni wọ́n jù síbẹ̀, so bọ́n ṣe jù síbẹ̀ ó crash. Now another thing ní this week, ẹ wo bọ́n ṣe bà títì yìí jẹ́, ẹ wẹ̀yìn náà, ẹ wẹ̀yìn onílàákàyè, nǹkan tí ìjọba fi owó ribiribi ṣe ní Lágèrè ní Ifẹ̀, bọ́n ṣe yín kíní yẹn náà nìyẹn. Yes, gbogbo fídíò ẹ wà lórí íńtánẹ́ẹ̀tì, ẹ jọ ẹ wò, ṣé títí eléyìí ṣé tí ìbá ṣe ẹni tó fọ́ ní ojú, ẹ jọ ṣé títì yẹn bẹ́ẹ̀ ṣe ń wo títì yìí, ẹ jọ ṣé títì yẹn ṣó wú fúnra ẹ̀ ní, ẹ wo bó ṣe bàjẹ́, wọ́n fọ́ nífọ̀kúfọ̀. Now let me say this, President Bola Ahmed Tinubu, I want to remind you pé ọmọ Yorùbá ni yín o. Ọ̀ṣun state dẹ̀ ní orísun ilẹ̀ Yorùbá ní Ifẹ̀ ń bẹ̀ yẹn. So Lagos state tẹ́ lọ claim, kò lè sí Lagos state láìsí Ọ̀ṣun state, kò lè sí any western or any Yorùbá state láìsí Ọ̀ṣun state. Now ṣé ẹ ní ẹ ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun? Ẹ wo nǹkan tí máa Adémọ́lá Adélékè yìí ti face. I do not know the man and I don't care to know him, but ẹni tó bá ń gbìyànjú ẹ jẹ́ ká kí ẹ wo frustration tí wọ́n ti fún máa yìí. Wọ́n ọ̀nà láìfún ọmọ women leader, ọ̀tọ̀ lẹ́ni tó ń pa Lẹ́ṣà Òkè, ọ̀tọ̀ làwọn tó ń pa ní owó díẹ̀ dẹ́, bó ṣe ń pa àwọn tó súnmọ́ máa yìí káàkiri nìyẹn. Ẹ wo bọ́n ṣe victimize máa yìí, wọ́n seize local government allocation, wọ́n release local government allocation fún máa yìí. Máa yẹn dẹ̀ ṣe ń run state ẹ̀, wọ́n frustrate máa yìí to the point that tí òun bá ń ṣe ẹni tó nígbàgbọ́ ni, ó ti máa give up. Ẹ wá wo oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀. Ní last week wọ́n kí voters card, one of the units, àwọn tug wọ́n jí voters card yẹn, wọ́n jí gbé sá lọ. Oríṣiríṣi nǹkan ìjàlé ní ìjà lọ́la. President Tinubu sà, àti gbà wo ni àlàáfíà ti dé Ọ̀ṣun state last? Ṣé máa sọ pé ẹ ò mọ̀? Everybody ló dẹ̀ mọ̀ pé Adeleke like yín, ó declare fún yín pé ní Ọ̀ṣun state tó gbogbo Ọ̀ṣun state ẹ̀yin náà máa dìbò 2027 fún. Ó fẹ́ wá sínú ẹgbẹ́ yín náà, ọmọ yín tó jẹ́ nephew yín ìyẹn ni ò gbà. Yes, máa yẹn ti declare gan pé òun fẹ́ bọ́ sí ṣé OPC àbí APC ẹgbẹ́ yín. Nephew yín ni ò gbà. Wọ́n wá ní máa yí lára, you cannot rescue him and you are the ẹ̀yin ni president orílẹ̀-èdè Nàìjíríà. Yes, ẹ̀yin ló lórí orílẹ̀-èdè Nàìjíríà.
Abi you are looking for state of emergency. It cannot happen in this state. Yes, it cannot happen. Ẹ wo gbogbo nǹkan tí màá yín face wọ́n ń fàyè ní lára kí ló dé ẹ jẹ́ kó ṣe é tí ẹsẹ̀ kó máa lọ sílẹ̀ náà kẹ́ ẹ má gbé fún pátì mi mọ́ kẹ́yìn nìkan máa dá ṣe nǹkan tí ìjọba tó yẹ pé owó àwọn ará náà ẹ̀yin olùdìbò Ọ̀ṣun èyí tí ó bá ní làákàyè nínú yín tí ò kì í ṣe òpònú afọ́fúngbẹ̀mù owó tó yẹ kó better life fún yín gbogbo títì yẹn everybody ló máa rìn náà àwọn opposition wọn wá lọ ń bàjẹ́ ṣáwọn tẹ́ máa dìbò fún nìyẹn kí ni assurance pé àwọn tó yẹ pé infrastructure tí gọ́ọ̀mẹ̀ntì kan ṣe wọ́n lè wọ́n bàjẹ́ tán bá wọlé wọ́n máa ṣe dáadáa ẹlòmíì yẹn á jẹ ìyà ẹ jẹ owó yá ẹ lé ẹni tí Ọlọ́run rán sí yín ẹ lé lọ kódà ẹ máa jẹ ìyà ẹ máa rí omi báyìí ẹ máa pè é ní ọbẹ̀ gbẹ̀gìrì yes níbi tí orí yín ti kú tí ọ̀pọ̀lọpọ̀ yín ò ní làákàyè ẹ wo bí wọ́n ṣe ń bá nǹkan tí gọ́fìnà yẹn ṣe jẹ́ wọ́n fọ́ gbogbo kíní bíìmù sójú títì yẹn. So these are the same set of people you would want them to come into power. I pity many of you. And President Tinubu, rántí pé ọmọ Yorùbá ni yín o, kò yẹ ká kórìíra ara wa tó báyìí. Tí wọn ò bá kó àwọn òyìnbó tó mú democracy wa, wọn ò kórìíra wọn lọ́dọ̀ ara wọn báyẹn náà. Yes, we share the same skin color. You cannot rescue the man. Ẹ̀dẹ̀ mọ àwọn tán oppress ẹ̀ tán fi ayé ni máa yẹn lára. And so our great kings in Yoruba land, Ọba Oni of Ife, you are a well, noble, respected king. Your imperial majesty, sir. Ẹ súnmọ́ Tinubu because ní last year ẹ fi ọmọ Tinubu bóyá yàwó ẹ bóyá pastor Remi Tinubu dẹ̀ ní ẹ fi wọ́n joyè. Talk to the president. Ẹ bá wa ẹ̀yin ọba tó yẹ pé ẹ̀yin ni ọba olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá ẹ bá wọn sọ̀rọ̀. Enough is enough in this state. Ẹ jọ̀ọ́ kábíyèsí ẹ lo ipò ọlá àti agbára yín. Gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tẹ́ ti declare tẹ́ endorse máa yí publicly àsìkò ti dé fún yín láti ṣiṣẹ́. Ẹ wo Àtaọ́jà ọba Òṣogbo máa yẹn escape assassination attempt still ó tún sì declare support fún wọ́n declare support fún Adeleke. Bàbá wa Àtaọ́jà Òṣogbo bàbá wa Ògìyàn ti Èjìgbò bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ gbogbo ẹ̀yin ọba ńláńlá nílẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ Olúwo bàbá dáadáa tiẹ̀ ní ẹ jọ̀ọ́ ẹ bá wa ẹ help Adeleke ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó súnmọ́ yìí ẹ jọ̀ọ́ èmi gangan because every night and day mo máa ń feel pain mo máa ń imagine pain tí màá yìí ń fi ẹ̀yin ọba yìí ẹ jọ̀ọ́ ẹ̀yin gbogbo ẹ̀yin ọba yìí ní ẹ̀yin olórí ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ kó bàjẹ́ odori Olúgbọ́n kò bàjẹ́ odori Àrẹ̀sà kò bàjẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún president pé kán stop gbogbo mẹ́sì tó ń ṣẹlẹ̀ l'Ọ́ṣun state kí ló dé tí wọ́n fẹ́ fi ipá àti agbára dórí ìjọba àwọn èèyàn láwọn ò fẹ́ wọn is it by force it's not by force àwọn èèyàn lè sùn mọ́ wọ́n halẹ̀ mọ́ everybody ẹ má jáde dìbò a máa ṣe báyìí gbogbo ẹ̀ là ń gbọ́ tá à ń rí náà ẹ̀yin ọba ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ̀rọ̀ sókè ẹ má kàn declare support fún man yẹn just like that. Stand with this man. This man is yours. Ẹ forget òṣèlú èmi I have never been to any party mi ò kì í ṣe olóṣèlú but mi ò gbúdọ̀ rí nǹkan aburú tó ń ṣẹlẹ̀ ní state mi kí n má lè fight fún. Ẹ̀yin ọba wa ẹ jọ̀ọ́ ẹ bá wa pe ààrẹ ọba Ifẹ̀ ẹ̀yin lolórí ní gbogbo ilẹ̀ Yorùbá o ẹ̀yin lolórí yes ní gbogbo Nàìjíríà gan mo fẹ́ lè sọ wípé ẹ̀yin lolórí ẹ bá wa lọ bá president ìfẹ́ àwọn ènìyàn ní ká ṣe ká má fagídí débẹ̀. Ẹ̀yin ọba ńláńlá bàbá Àtọ́jà Òṣogbo bàbá Olúwo bàbá wa Èjìgbò ọba Ìrè ẹ jọ̀ọ́ àsìkò ti tó ẹ bá wa jà fún máa yìí jẹ́ni tọ́lọ́run rán sí state yìí ni kò fi tòṣèlú ṣe please ẹ̀yin lè bá wa sọ̀rọ̀ sókè tí gbogbo ayé máa gbọ́ ìgbẹ̀yìn ẹ̀jọ́ wọ́n ti fẹ́ bà state yìí jẹ́ wọ́n ṣàfẹ́ kí ìjà máa ṣẹlẹ̀ so that they can declare a state of emergency and that cannot be possible in this state. These people stand with Adeleke. He doesn't care about any political party. He cares about the welfare of the people of Ọ̀ṣun state. Ẹ jọ̀ọ́ President Tinubu kò dáa o ẹ bá wa sọ fún àwọn opposition yìí kán rántí àtúbọ̀tán o Ọlọ́run tí wọ́n dẹ̀ ń rò pé kò sí wípé àwọn ju àwọn lówó àwọn lóhun gbogbo Ọlọ́run yẹn máa fi àjùlọ hàn yín ní August 15. Yes ṣe bí òun MC Olómọ sọ wípé is bigger than any governor. President Tinubu
somebody you appointed to a particular position is now telling the Nigerians that is bigger than any governor, that no governor has the right to suspend the activities of NURTW. God, but why? Why? President Tinubu, why? Seyi Tinubu, please help us to talk to your dad. The people of Osun State are tired. They want this man. Ẹni rere tẹ́lẹ̀ kẹ́ ẹ fà mọ́dọ̀ ẹ wá fẹ́ lé dànù. Ọlọ́run wà ó. Ọlọ́run á dẹ̀ fi àjùlọ hàn yín. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń da omi àti àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun rú láti. ọ̀nà tádélékè ṣe ẹ̀ wá lọ ń yẹ bọ́ǹbù lù ewu ilé tó tí brọ́dà wa fi hàn ẹ̀ wá mú jígà ẹ̀ fi ń ba títì jẹ́ kán lè sọ pé iṣẹ́ tádélékè ṣe ò dáa ṣùgbọ́n èdè tó ti sẹ́yìn tó dáa ńkọ́ àwa ò lè gbàgbé Adélékè ẹ̀ ń tanra yín ni aládélékè ní sẹ́ Adélékè la fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun Adélékè la fẹ́ ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀ṣun ìtẹ́ ẹ lè fi gbára yín bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ ìjọba múnisìn òun ni kẹ́ ẹ dìde bò Adélékè ẹ má jẹ́ kẹ́rù ó bà yín bí wọ́n ṣe máa ṣe nìyẹn ẹ má jẹ́ kẹ́rù ó bà yín Adélékè náà ni ẹ tẹ̀ka ayé fún bí ó ti rí nu àṣẹ tó dùmọ̀ rè àníri jù báyìí lọ lórí ìkànnì ilé ní títí a fi mọ mákọ̀ àkọ́tún ètò wa èmi tí yín tòótọ́ bàbá àṣà.